Ìròyìn yàjóyàjó láti lè ṣe jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ajafeto ọmọnìyàn tó fi èpè ránṣẹ́ sí Ààrẹ Tinubu àti ọ̀gá àgbà ọlọ́pàá dèrò àtìmọ́lé. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti fi ṣìkún òfin mú obìnrin ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan Olamide Thomas lórí ẹ̀sùn pé ó ṣẹ́ èpè fún Ààrẹ Bola Tinubu àti olórí iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun. Yàtọ̀ sí pé ó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn, a gbọ́ pé iṣẹ́ ètò ìlera nọ́ọ̀sì ni obìnrin náà ń ṣe. Ìròyìn sọ pé agbègbè Bariga ní ìlú Èkó ni wọ́n ti mú obìnrin náà lọ sí àtìmọ́lé ọlọ́pàá ní Pàǹtí. Lẹ́yìn náà ni ìròyìn ní wọ́n gbé kúrò ní Pàǹtí lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àbújá. Ogúnjọ́ oṣù kẹwàá ọdún 2024 ni wàhálà náà bẹ̀rẹ̀ fún Olamide lásìkò ìwọ́de ìrántí EndSARS. Àsìkò ìwọ́de náà ni ọlọ́pàá ti kọ́kọ́ dá sẹ̀ríà fún gẹ́gẹ́ bí fídíò tí a fojú rí. Níbi ìwọ́de náà ló ti bẹ̀rẹ̀ sí ń bu ẹnu àtẹ́ lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ń fi èpè ìṣọwọ́ sí òun àti ọmọ rẹ̀ tó fi mọ́ ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ̀sùn tí arábìnrin náà fi kan ọlọ́pàá ni pé wọ́n yin gáàsì tajútajú sí òun lásìkò ìwọ́de, wọ́n tẹ ẹ̀tọ́ òun gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà lójúmọ́lẹ̀, wọ́n sì fi ìyà jẹ òun lọ́nà àìtọ́. Ọ̀kan lára àwọn èèyàn rẹ̀ tó wà níbi ìwọ́de náà, Tómídé Nẹtúfò, tí òun náà jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn, ṣàlàyé fáwọn akọ̀ròyìn pé ṣe ni obìnrin ọ̀hún kọ́kọ́ rò pé ìbọn ló bá òun lọ́jọ́ náà lọ́hùn ni ó ní inú ilé rẹ̀ ni wọ́n ti wá mú ìró lásán lóró mọ́ àyà nígbà tí wọ́n mú lọ́jọ́ mẹ́ta sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin ni àwọn ọlọ́pàá tó mú, wọn kò wu ìwọ ọmọlúàbí sí rárá wọ́n ní ojú àwọn gan ni kó ti máa múra, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ni wọ́n kọ́kọ́ mú nígbà tí wọ́n wá ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ náà ni wọ́n fi tọpinpin ilé tó ń gbé Tómídé ṣàlàyé pé lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n mú obìnrin náà tán ni wọ́n wá fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Venza kan tí ó ní nọ́mbà ìdánimọ̀ KTU 582HX gbé lọ sínú bàálù tí wọ́n fi gbé lọ sí ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ohun tí Tómídé sọ fáwọn akọ̀ròyìn olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àbújá ni obìnrin náà wà báyìí nínú àtìmọ́lé ó ní wọ́n kọ́kọ́ gbé lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìwádìí ìwà ọ̀daràn FCID kí wọ́n tó tún tarí rẹ̀ lọ ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìwádìí ìwà ọ̀daràn orí ayélujára cybercrime. Tómídé fi kún pé ohun tí obìnrin náà sọ kò tí ì tó ohun tó yẹ kí ìjọba fi bàálù gbé láti ìlú Èkó lọ Àbújá lórí ó parí ọ̀rọ̀ rẹ̀ pé àwọn agbẹjọ́rò àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ti wà ní iléeṣẹ́ ọlọ́pàá náà láti dá sí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, gbogbo akitiyan àwọn akọ̀ròyìn láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà Ọmọbọ́lúmúyìwá Adéjọbí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó. Tó kì í dùn kó pọ̀, a ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti kànnì jígí alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé lórí ìkànnì yìí. Ire o. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.